wá gbọ́ ṣíṣe àti máṣe tòní gẹ́gẹ́ bí irúfẹ́ ìràwọ̀ tí ò ń lò. Mo kí Ọlọ́run Ọba, mo ṣèbà Olódùmarè, ìbà akọ́dá ayé, ìbà aṣẹ̀dá ọ̀run, mo ṣèbà Ọ̀rúnmìlà atórí ẹni tí ò sunwọ̀n ṣe, mo júbà ọkùnrin, mo júbà obìnrin, mo kí gbogbo ojú tó ń wò mí níbikíbi tí ẹ ti ń gbọ́ mi káàkiri àgbáńlá ayé. Èyí ni ìwádìí ojoojúmọ́ fún gbogbo ìràwọ̀ pátá àti ṣíṣe àti máṣe fún gbogbo ìràwọ̀ pátá ti tòní, tí ń ṣe ọjọ́ Saturday, June 21 ọdún 2025 tá wà nú ẹ̀ yìí. Ẹ̀yin tẹ́ ń wò mí pátá, ẹ dákun ẹ dábọ̀ ẹ bá ń share fídíò yìí kó kárí ilé kó kárí oko, kó lè jẹ́ wúlò àti àǹfààní fún ọ̀pọ̀lọpọ̀ ènìyàn. Kí ẹ sì má gbàgbé láti follow, kí ẹ sì subscribe kẹ́lẹ́ pẹ̀ láwọn tá máa jàǹfààní onírúurú fídíò tá à ń fi dédé lójoojúmọ́ fún ìdàgbàsókè ìjọ́mọ ènìyàn. Ẹ̀yin tẹ́ sì fẹ́ ṣèwádìí onírúurú láǹfààní láti kàn sí wa ní WhatsApp 09033897161. Ẹ̀yin tẹ́ ń lò ràwọ̀ iná tó kanran yan Harris, ẹ̀yin tàbí láàrin March 21 sí April 20 lọ́jọ́ tòní ẹ máa wà very sensitive púpọ̀, ìmọ̀lára yín máa lágbára púpọ̀ lọ́jọ́ tòní. Ó dára púpọ̀ kẹ́ wọlé gbajúmọ̀ àwọn nǹkan tó yẹ kẹ́ gbajúmọ̀ lọ́jọ́ tòní, pàápàá àwọn nǹkan tó ṣe é pé ẹ ti ń pàtì látijọ́ mẹ́ta, kẹ́ bẹ̀rẹ̀ sí mójútó wọn lọ́jọ́ tòní. Ẹ má fi ra yín sí láyé lóye tí ò necessary rárá lọ́jọ́ tòní. Kẹ́ ṣàwọn nǹkan tá mú kí inú yín dùn, káyọ̀ yín kún, tá sì tún mú kára yín yá gágá. Tẹ́ bá rí pé múdù yín wá rí bákan púpọ̀ gan lọ́jọ́ tòní, ẹ láǹfààní láti bá ènìyàn kan tó súnmọ́ yín sọ̀rọ̀, pàápàá ẹni tẹ́ finú tán. Ìyẹn máa jẹ́ kí ara yín tún balẹ̀ díẹ̀, pẹ̀sẹ̀ á jẹ́ kọ́kàn yín balẹ̀ díẹ̀. Léni kí ẹ kíyèsára pẹ̀lú ojú àánú, gbogbo àánú kọ́ léèyàn ṣe. Ẹ má ṣàṣejù lórí ohunkóhun. Ẹ ṣàwọn nǹkan tá mú kí inú yín dùn, káyọ̀ yín kún, kí ẹ sì wà positive léni pẹ̀lú. Wáìnì jẹ́ kọ́lọ̀ tó dára jù fún yín láti wọ̀ láṣọ lónìí. Aago 3 ní ọ̀sán sí aago 4 ní ìrọ̀lẹ́ ní àkókò èyí tó dára jù fún yín láti fi ṣe ohun tó ṣe kókó tó ṣe pàtàkì jù nínú ìgbésí ayé yín ní ọjọ́ tòní. Ẹ̀yin tẹ́ ń lò ràwọ̀ erùpẹ̀ alámọ̀ Taurus, ẹ̀yin tàbí láàrin April 21 sí May 20, ìgbésí ayé yín lè yí padà sí lọ́jọ́ tòní o, látàrí pé lọ́jọ́ tòní a máa ṣe yín bí ìgbà pé kí ẹ wá solution ti gbogbo nǹkan tó dàbí kùdìẹ̀kudiẹ tó ń ṣẹlẹ̀ ní ìgbésí ayé yín, pàápàá spiritual solution lẹ́ẹ̀ máa wá lọ́jọ́ tòní. Ènìyàn kan nù mọ̀lẹ́bí tó súnmọ́ yín pẹ́kípẹ́kí ó ṣeéṣe kí wọ́n fún yín ní ìtọ́sọ́nà tàbí ìtọ́ni lórí ìgbésí ayé yín. Ẹ wulẹ̀ tẹ̀lé látàrí pé ó jẹ́ nǹkan tó máa ràn yín lọ́wọ́ púpọ̀. Ẹ kíyèsára kẹ́ jìnnà sí ìbínú, pàápàá ìbínú àbí ìjà pẹ̀lú ẹni tó ṣe é kó súnmọ́ yín tó dàbí mọ̀lẹ́bí. Kẹ́ kíyèsára lọ́jọ́ tòní pẹ̀lú irúfẹ́ nǹkan bẹ́ẹ̀. Léni kẹ́ ní ìrètí gbogbo nǹkan máa dára, kí ẹ ní ìgbàgbọ́ ní kíkún inú ara yín, kí ẹ wà positive, kí ẹ sì fi ìfẹ́ àti ọ̀yàyà hàn sí àwọn ènìyàn. Léni dára pẹ̀lú. Yẹ́lò jẹ́ kọ́lọ̀ tó dára jù fún yín láti wọ̀ láṣọ lónìí. Aago 11 kọjá 30 ìṣẹ́jú láàárọ̀ sí aago 2 ní ọ̀sán ní àkókò èyí tó dára jù fún yín láti fi ṣe ohun tó ṣe kókó tó ṣe pàtàkì jù nínú ìgbésí ayé yín ní ọjọ́ tòní. Ẹ̀yin tẹ́ ń lò ràwọ̀ afẹ́fẹ́ aláwàdà Gemini, ẹ̀yin tàbí láàrin May 21 sí June 21, ọjọ́ tòní dára púpọ̀ látàrí pé ìgboyà máa wà fún yín. Múdù yín máa dára, ọkàn yín á sì gbalẹ̀ pẹ̀sẹ̀. Ṣùgbọ́n ó ṣeéṣe o kí aáwọ̀ fẹ́ wáyé láàrin yín àti nǹkan tó súnmọ́ yín nù mọ̀lẹ́bí. Léni kẹ́ rí dájú pé ẹ mọ́kàn balẹ̀, ẹ rí dájú pé ẹ control ara yín dáadáa lọ́jọ́ tòní. Tẹ́ bá rí pé tension gbalẹ̀ nù mọ̀lẹ́bí, bóyá àwọn kankan ṣẹlẹ̀ bí láyé ló, ẹ̀yin wulẹ̀ control ara yín pátápátá, kẹ́ má wulẹ̀ dá sí rẹpẹtẹ, kó má bàa bí kí nǹkan náà kó padà rí bákan lọ́jọ́ tòní, kó má lọ bí ìjà tó máa lágbára. Léni kẹ́ rí dájú pé tẹ́ bá tètè dé láti ibi iṣẹ́, kẹ́ lọ ọkọ̀ àti ìgbà pẹ̀lú àwọn tó ti pọ́jọ́ lólùfẹ́ yín, pàápàá lólùfẹ́ yín gangan, bóyá ọkọ àbí ìyàwó yín. Lọ́jọ́ tòní kẹ́ ṣe dáadáa sáwọn èèyàn dára. Ẹ rẹra yín lẹ̀ kí ẹ pọ́n tèwe tàgbàlé pẹ̀lú. Brown jẹ́ kọ́lọ̀ tó dára jù fún yín láti wọ̀ láṣọ lónìí. Aago 10 láàárọ̀ sí aago 11 láàárọ̀ ní àkókò èyí tó dára jù fún yín láti fi ṣe ohun tó ṣe kókó tó ṣe pàtàkì jù nínú ìgbésí ayé yín ní ọjọ́ tòní. Ẹ̀yin tẹ́ ń lò ràwọ̀ omi agbára Cancer, ẹ̀yin tàbí láàrin June 22 sí July 22, ọjọ́ tòní jọjọ́ tó ṣe é pé ẹ máa gbára lé àwọn ohun tó sọ sí yín lọ́kàn púpọ̀. Ọjọ́ tòní nǹkan tó ń sọ sí yín lọ́kàn yẹn lè máa fẹ́ kó tọ́ yín sọ́nà nípa ìgbésí ayé yín, tó sì jẹ́ pé á ṣe bẹ́ẹ̀. Ọjọ́ tòní ẹ máa ká náà yàn púpọ̀, ẹ sì máa lọ understanding tó kúnná púpọ̀. Bákan náà sì rèé, tẹ́ bá ń rí ìdùnnú àtayọ̀ látọ̀dọ̀ àwọn ènìyàn, tẹ́ bá ń ṣe nǹkan kan tó mú ìdùnnú fún wọn, tó bí ayọ̀ fún wọn, á jẹ́ nǹkan tó ṣe é pé á fi yín lọ́kàn balẹ̀ pẹ̀sẹ̀. Ọjọ́ tòní ó wá ṣeéṣe kí àwọn kankan tí ó dàbí ìgbà pé kò wulẹ̀ clear sẹ́yìn gan fúnra yín kó fẹ́ máa bí ìpòrú ọkàn díẹ̀díẹ̀ fún yín, ṣùgbọ́n ẹ má wulẹ̀ bẹ̀rù rárá láì nídìí. Ẹ wulẹ̀ jìnnà sí gbogbo nǹkan tó dàbí stress rẹpẹtẹ lọ́jọ́ tòní pátá. Ẹ múra dáadáa léni kí ẹ dùn rí, ẹ ṣe dáadáa sáwọn èèyàn, ẹ gbà láfíà láàyè, kí ẹ bá àwọn èèyàn sọ̀rọ̀ pẹ̀lú ìfẹ́, kí ẹ sì wá ìrọ̀rùn láwùjọ yín léni pẹ̀lú. Green jẹ́ kọ́lọ̀ tó dára jù fún yín láti wọ̀ láṣọ lónìí. Aago 5 ní ìrọ̀lẹ́ sí aago 6 ní ìrọ̀lẹ́ ní àkókò èyí tó dára jù fún yín láti fi ṣe ohun tó ṣe kókó tó ṣe pàtàkì jù nínú ìgbésí ayé yín ní ọjọ́ tòní. Ẹ̀yin tẹ́ ń lò ràwọ̀ iná tó gbóná riri Leo, ẹ̀yin tàbí láàrin July 23 sí August 22, lọ́jọ́ tòní ó ṣeéṣe kí stress fẹ́ pọ̀ díẹ̀ fún yín látàrí àwọn kankan tó ń ṣẹlẹ̀ ní ìgbésí ayé yín lásìkò yìí. Tí nǹkan bá dàbí gbà pórí bákan, ẹ lè tọ̀ ènìyàn kan tí ó ṣe pé ẹ nífẹ̀ẹ́ sí tàbí tẹ́ finú tán púpọ̀ lọ, kó bá yín sọ̀rọ̀, kẹjọ jíròrò lórí rẹ̀. Ẹ bá wọn sọ̀rọ̀ lórí rẹ̀, kẹ́ ṣàlàyé bó ṣe ń ṣe yín fún wọn. Ó ṣeéṣe kí ọ̀rọ̀ tí wọ́n máa sọ
tàbámọ̀ràn tó máa mú wá kó fi yín lọ́kàn balẹ̀ pẹ̀sẹ̀ tí ó sì máa tún jẹ́ kọ́pọlọ yín tún sẹ́tù dáadáa padà lọ́jọ́ tòní kẹmọ̀ dájú pé situation kankan wà permanent o, nǹkan á máa yí padà bíríbírí. Àsìkò tẹ́ ti wáyé ẹ̀kọ́ lọ́lọ́run fẹ́ kẹ́ fi kọ́ lẹ́nì kẹtẹ́ pámọ́ṣẹ́ ẹ rẹra yín lẹ̀, ẹ ṣe nǹkan yín létòlétò kí ẹ sì ṣe prayer lọ́jọ́ tòní dára. Yẹ́lò jẹ́ kọ́lọ́ tó dára jù fún yín láti wọ̀ láṣọ lónìí. Aago 5 kọjá ìṣẹ́jú 15 ní ìrọ̀lẹ́ sí aago 6 kọjá 30 ìṣẹ́jú ní ìrọ̀lẹ́ ní àkókò èyí tó dára jù fún yín láti fi ṣe ohun tó ṣe kókó tó ṣe pàtàkì jù nínú ìgbésí ayé yín ní ọjọ́ tòní. Ẹ̀yin tẹ́ ń lò ràwọ̀ erùpẹ̀ funfun Virgo, ẹ̀yin tàbí láàrin August 23 sí September 23, ó ṣeé ṣe kí ó dàbí ìgbà pé àwọn kan ò tẹ́yìn lọ́rùn, inú ilé fẹ́ máa bí yín bákan bákan látàrí pé àwọn kan tí ẹ ti gbé ṣe tẹ́lẹ̀ kó dàbí ìgbà pé ẹ tún fẹ́ tún wọn ṣe àbí fẹ́ tún ìrònú rò lórí àwọn kan tẹ́ ti rò tẹ́ ti sílè tẹ́lẹ̀tẹ́lẹ̀. Àwọn activity lè pọ̀ tẹ́ fẹ́ mójútó lọ́jọ́ tòní tí pressure sì lè pọ̀ lọ́nà kanà fún yín rẹpẹtẹ, ṣùgbọ́n lọ́jọ́ tòní ẹ rí dájú pé ẹ wá bẹ̀rẹ̀ fẹ́ gbájúmọ́ àwọn nǹkan tó ṣe kókó fún yín láti gbájúmọ́, kẹ́ rí dájú pé gbogbo nǹkan tẹ́ fẹ́ ṣe lẹ́ṣe láṣeyanjú tí ó sì sí nǹkan kan tẹ́ yọ́lẹ̀. Ọjọ́ tòní kẹ́ tẹpá mọ́ṣẹ́, ẹ wà determine kí ẹ sì mọ́kàn ara yín balẹ̀ pẹ̀lú. Turquoise blue jẹ́ kọ́lọ́ tó dára jù fún yín láti wọ̀ láṣọ lónìí. Aago 7 kù ìṣẹ́jú 15 ní àṣálẹ́ sí aago 8 kù ìṣẹ́jú 15 láṣálẹ́ ní àkókò èyí tó dára jù fún yín láti fi ṣe ohun tó ṣe kókó tó ṣe pàtàkì jù nínú ìgbésí ayé yín lónìí. Ẹ̀yin tẹ́ ń lò ràwọ̀ afẹ́fẹ́ márìmí fún Libra, ẹ̀yin tàbí láàrin September 24 sí October 23, gbogbo nǹkan kíkan tẹ́ bá mójútó láàyè iṣẹ́ lọ́jọ́ tòní ẹ ṣe láṣeyege ni o. Gbogbo nǹkan tẹ́ ń ṣe pátápátá lè máa ṣàṣeyọrí lórí rẹ̀, ẹ ṣàkitiyan yín dáadáa láàyè iṣẹ́ lọ́jọ́ tòní kẹ́ lè ríre gbámú. Ọjọ́ tòní kẹ́ ní ìrètí gbogbo nǹkan máa dára, ẹ ní ìgbàgbọ́ ní kíkún nínú ara yín, ẹ ṣe dáadáa sáwọn èèyàn kẹ́ wá ṣọ́wó náà kẹ́ má nánà àpàlẹ́ ní. Píǹkì jẹ́ kọ́lọ́ tó dára jù fún yín láti wọ̀ láṣọ lónìí. Aago 10 láàárọ̀ sí aago 11 láàárọ̀ ní àkókò èyí tó dára jù fún yín láti fi ṣe ohun tó ṣe kókó tó ṣe pàtàkì jù nínú ìgbésí ayé yín ní ọjọ́ tòní. Ẹ̀yin tẹ́ ń lò ràwọ̀ omi tútù Scorpio, ẹ̀yin tàbí láàrin October 24 sí November 22, ara yín máa yá gágá púpọ̀ lọ́jọ́ tòní tí yẹn sì máa jẹ́ nǹkan tó ṣe pé ó máa ran iṣẹ́ yín lọ́wọ́ dáadáa lọ́jọ́ tòní. Ọjọ́ tòní àwọn nǹkan tí ẹ̀ ń tájẹ̀tì láàyè iṣẹ́ ẹ máa ṣe wọ́n láṣeyanjú. Bẹ́ẹ̀ sì ni tẹ́ bá nílò ìrànlọ́wọ́ látọ̀dọ̀ ènìyàn kan láti fi iṣẹ́ ẹ láǹfààní láti béèrè ìrànwọ́ lọ́jọ́ tòní, ó dára púpọ̀, ìyẹn á ràn yín lọ́wọ́ púpọ̀ lórí iṣẹ́ tí tẹ́ bá ń ṣe lénìí. Ẹ má ṣàṣejù lórí ohunkóhun, ẹ tẹpá mọ́ṣẹ́, ẹ wà positive, ẹ fọgbọ́n àtòyé tó lọ ń fún yín ṣe ohunkóhun lénìí. Purple jẹ́ kọ́lọ́ tó dára jù fún yín láti wọ̀ láṣọ lónìí. Aago 4 ní ìrọ̀lẹ́ sí aago 5 ní ìrọ̀lẹ́ ní àkókò èyí tó dára jù fún yín láti fi ṣe ohun tó ṣe kókó tó ṣe pàtàkì jù nínú ìgbésí ayé yín ní ọjọ́ tòní. Ẹ̀yin tẹ́ ń lò ràwọ̀ inú àtùpà Sagittarius, ẹ̀yin tàbí láàrin November 23 sí December 22, ọjọ́ tòní ó ṣeéṣe kọ́kàn yín pòrúurú díẹ̀. Ẹ kíyèsára pẹ̀lú àwọn èèyàn tó ṣe pé wọ́n fẹ́ dáadáa fún yín tó lè wà láyìíká yín lọ́jọ́ tòní tàbí láàyè iṣẹ́. Ẹ wulẹ̀ gbájúmọ́ àwọn kan tó yẹ kẹ́ gbájúmọ́ láàyè iṣẹ́ yín lọ́jọ́ tòní ní kẹ́ wulẹ̀ lókèwé pẹ̀lú àwọn ènìyàn yẹn. Ọjọ́ tòní kẹ́ la ọkọ àti ìgbà pẹ̀lú mọ̀lẹ́bí àtọ̀rẹ́ dára. Lẹ́yìn tẹ́ bá parí iṣẹ́ tán lọ́wọ́ ìrọ̀lẹ́, ìyẹn á bí kára yín yá gágá sí ìdíkínú yín dùn. Ọjọ́ tòní ẹ má péjú níbi ìpéjọpọ̀ kíbéjọpọ̀ tí ẹ bá lọ tàbí tẹ́ bá wà tó bá dàbí ìgbà pé wà comfortable níbẹ̀. Ẹ má jẹ ẹ má fàfàǹfà pẹ̀lẹ́nikẹ́ni, ẹ bá wọn yàn sọ̀rọ̀ pẹ̀lú ìfẹ́ kí ẹ sì fi ìgboyà ṣe ohunkóhun lénìí. Ẹ gbọ́dọ̀ wáṣọ pupa rẹ́ẹ̀dì rárá lọ́jọ́ tòní látàrí pé rẹ́ẹ̀dì jẹ́ kọ́lọ̀ tí ó dára rárá fún yín láti wọ̀ láṣọ lónìí. Aago 11 láàárọ̀ sí aago 1 ní ọ̀sán wá jẹ́ àkókò tó dára jùlọ fún yín láti fi ṣe ohun tó ṣe kókó tó ṣe pàtàkì jù nínú ìgbésí ayé yín ní ọjọ́ tòní. Ẹ̀yin tẹ́ ń lò ràwọ̀ erùpẹ̀ eléruku Capricorn, ẹ̀yin tàbí láàrin December 23 sí January 19, ìbáṣepọ̀ tó wà láàrin èèyàn àti ènìyàn kan tó súnmọ́ yín ó ṣeéṣe kí kùdìẹ̀kudiẹ díẹ̀ fẹ́ wáyé nínú ẹ̀ lọ́jọ́ tòní. Tó bá ṣe pé ní ìjẹ́ni tó ṣe pé ó súnmọ́ yín láàyè ilé, ó ṣeéṣe kí ọ̀rọ̀ sísọ kó má yanjú aáwọ̀ tó fẹ́ wáyé láàrin èèyàn àti èèyàn lọ́jọ́ tòní rárá o. Tó ṣe pé ọ̀rọ̀ sísọ yẹn gan lójú fẹ́ bí gbọ́nmi sí omi òtò tó máa jẹ́ lọ́jọ́ gbọrọ. Lọ́jọ́ tòní ẹ wulẹ̀ fún wọn láǹfààní, ẹ fi àyè sílẹ̀ fún wọn, ẹ má bá wọn ṣe kẹ́ wulẹ̀ wà lórí ọwọ́ yín fún ìgbà pípẹ́ díẹ̀. Ìyẹn máa jẹ́ kí àárín yín padà tún gúrégé padà kí ẹ mọ̀ dájú pé bọ́lọ́ ń ṣe dá gbogbo ọ̀tọ̀ọ̀tọ̀ ni ìwòye sí tájọ máa fi wòye sí nǹkan ọ̀tọ̀ọ̀tọ̀ náà ló máa jẹ́. Tẹ́ bá ń sọ báyìí àwọn ọmọ máa wò lọ́nà ọ̀tọ̀, ìyẹn sì lè máa bí nǹkan tó ṣe pé argument yá fẹ́ lọ jìnnà díẹ̀. Ó wulẹ̀ wá dára kẹ́ gbájúmọ́ṣẹ́ dáadáa lọ́jọ́ tòní, kódà ẹ rọre gbámú tẹ́ bá gbájúmọ́ṣẹ́. Ẹ pàṣírí kọ̀ọ̀kan yín mọ̀ pàápàá àwọn plan yín tí ènìyàn bá dẹ̀ṣẹ̀ yẹn má jù pẹ́ lórí kúnlẹ̀ ṣáájú kẹ́ tó foríjì lénìí. Orange jẹ́ kọ́lọ́ tó dára jù fún yín láti wọ̀ láṣọ lónìí. Aago 5 ní ìrọ̀lẹ́ sí aago 7 ní àṣálẹ́ ní àkókò èyí tó dára jù fún yín láti fi ṣe ohun tó ṣe kókó tó ṣe pàtàkì jù nínú ìgbésí ayé yín ní ọjọ́ tòní. Ẹ̀yin tẹ́ ń lò ràwọ̀ afẹ́fẹ́ oníbínú Aquarius, ẹ̀yin tàbí láàrin January 20 sí February 19, ẹ jìnnà sí nǹkan tó dàbí àwọ̀ láàrin èèyàn àti ènìyàn kan tó ṣe pé ó sí ní ọyìn àbí ẹni tó nípò jù yín lọ tàbí ẹni tó láṣẹ jù yín lọ tó dàbí ọ̀gá fún yín. Kẹ́ jìnnà sí nǹkan tó lè bí ìṣù láàrin èèyàn àti irúfẹ́ ẹni bẹ́ẹ̀ pàápàá láàyè iṣẹ́. Ẹ wulẹ̀ kíyèsára dáadáa torí mòdù yín lọ́jọ́ tòní ó ṣeéṣe kó rí bákan, ó ṣeéṣe kó wà unpredictable. Ẹ wulẹ̀ kíyèsára pẹ̀lú àwọn nǹkan tẹ́ bá ń ṣe láàyè iṣẹ́ kó má bàa ṣàkóbá fún reputation yín. Ẹ kíyèsára pẹ̀lú wà tẹ́ wù lọ́jọ́ tòní.
ẹ má kánjú ju bó ṣe yẹ lọ lórí ohunkóhun, ẹ mú sùúrù lò kí ẹ gbà láfíà láàyè, ẹ má kanra mẹ́nikẹ́ni, kẹ́ tẹpá mọ́ṣẹ́, kẹ́ ṣe dáadáa sáwọn èèyàn lénìí dára. Yẹ́lò jẹ́ kọ́lọ̀ tó dára jù fún yín láti wọ̀ láṣọ lónìí. Aago 4 ní ìrọ̀lẹ́ sí aago 5 ní ìrọ̀lẹ́ jẹ́ àkókò tí ó dára rárá fún yín láti fi ṣe ohun tó ṣe kókó tó ṣe pàtàkì jù nínú ìgbésí ayé yín, látàrí pé àkókò yẹn wà very unlucky fẹ́yìn tẹ́ ń lò ràwọ̀ yìí. Ẹ̀yin tẹ́ ń lò ràwọ̀ omi tí kì í ru Pisces, ẹ̀yin tàbí láàrin February 20 sí March 20 lọ́jọ́ tòní ó ṣeé ṣe kí àìbalẹ̀ ọkàn díẹ̀ fẹ́ wáyé, tàbí káwọn nǹkan tẹ́ fẹ́ mójútó kẹ́ má lè mójútó wọn dáadáa tó, látàrí pé ẹ máa wà distracted látàrí nǹkan kékeré kan tó wà láàrin ẹ̀yin àtẹnìyàn kan, bóyá bí issue kékeré tí yẹn sì lè má jẹ́ kẹ́ lè mójútó nǹkan tẹ́ fẹ́ mójútó dáadáa lọ́jọ́ tòní, kẹ́ lè serious pẹ̀lú ẹ̀ dáadáa. Léni kẹ́ rí dájú pé ẹ wà responsible lórí ohunkóhun tí ẹ bá ń ṣe. Ẹ wulẹ̀ má jẹ́ kí nǹkan tẹ́ ń fìlì nínú ọkàn yín kó ṣàkóbá fáwọn nǹkan tó yẹ kẹ́ ṣe láàyè iṣẹ́. Léni kẹ́ má dá sọ́rọ̀ tí wọ́n pè yín sí àbẹ́yìí tí ó kàn yín, kẹ́ rẹra yín lẹ̀, ẹ pa àwọn àṣírí kọ̀ọ̀kan yín mọ́. Bẹ́ẹ̀ sì ni kí ẹ gbájúmọ́ nǹkan tó yẹ kẹ́ gbájúmọ́ lákòókò tó tọ́ àtàkókò tó yẹ. Orange jẹ́ kọ́lọ̀ tó dára jù fún yín láti wọ̀ láṣọ lónìí. Aago 3 ní ọ̀sán sí aago 4 ní ìrọ̀lẹ́ ní àkókò èyí tó dára jù fún yín láti fi ṣe ohun tó ṣe kókó tó ṣe pàtàkì jù nínú ìgbésí ayé yín ní ọjọ́ tòní. Bí ó ṣe jẹ́ nìyẹn fún gbogbo irúfẹ́ ìràwọ̀ 12 tó wà pátá. Ẹ̀yin tẹ́ ń wò mí pátá, ẹ má gbàgbé pé Ọlọ́run bo Olódùmarè kan lọ́ba tó ní ìmọ̀ jùlọ. Tẹ́yin tẹ́ fẹ́ ṣèwádìí onírúurú, ẹ láǹfààní láti kàn sí wa ní WhatsApp 09033897161. Ire gbogbo ajẹ́ tiwa lónìí, lọ́sẹ̀ yìí, lóṣù yìí àti ní gbogbo ọjọ́ ayé wa láṣẹ Ìdùmarè. Ire o.